Okay, I know that a lot of you will start, Biodun tí ó kì í sọ̀rọ̀, Biodun tí ó kì í sọ̀rọ̀. No, it's not about Biodun tí ó kì í sọ̀rọ̀. You see, when you know that you deserve something, speak up. I have posted a lot of movies that I did not even feature in. Mi ò produce movie kankan since 2013. And if you check my page, apart from àwọn tí mo ti archive, I have been supporting people. Ẹlòmíì tí ó bá gbé movie ẹ̀ wá bá mi gan fún ara mi, máa wọ DM ẹ̀. Màá ní send your movie, let me post for you. Ẹ wá rí irú ẹni yẹn, ó wá ṣe movie, ẹ lè support ẹ̀, ṣáà jẹ́ níyìn ni. Kí ló ń bí yín nínú? Èmi fúnra mi ṣáà ni mo stop acting, kò ń ṣe wípé kíní. Mo dẹ̀ tún wá ní mo ti dé nìyẹn, ẹ lè support. A lot of my colleagues, ẹlòmíì gan kó má jẹ́ film, kó jórin ló kọ, mo máa wọ DM ẹ̀, màá ní send it. Let me promote for you. I am a supportive person. Mo máa support àwọn èèyàn gan. Ó wá jẹ́ pé mo wá wò pé ẹ dúró ṣé bẹ́ẹ̀ ni wà mi ò dá tó ni. Lẹ́yìn Kenny George, Bolanle Salisu, yes, Regina Chukutu came to my DM. Bimpe came to my DM to support me. If you check, you can count the numbers of my colleagues that supported me. Iyabo Ojo, Bodalaide Olabanji, Dipo, Jamiu, Ope Ayeola. I don't want to miss out names. I mean, you can count. Kí ló dé? Kó jẹ́ YouTube movie jù bẹ́ẹ̀ lọ. Even if you cannot put it on your page, put it on your story. Èmi tí mo ṣe YouTube náà ni mo máa ṣe cinema. Ṣé ẹ̀ ń fọ́ ni? Kọ́lọ́hun má pa wá, kíkú má pa ẹnì kankan wá lórúkọ Jésù. That is why I posted something the day Orwell died because I was angry because nǹkan tí ò dá lẹ máa fẹ́ post. Tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí yàn gbà ẹ lẹ máa bẹ̀rẹ̀ sí ní máa post àwọn post òṣì. Ìkànnì ẹ̀ẹ́dà. I am calm, but I'm not stupid. And like I said, my calmness is more of the fear of God and good upbringing. It's not because I cannot talk. Think about all mi lẹ́nu máa sọ̀rọ̀. Anyways, support you, support. Tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Bíọ́dún Sọ́fùyì ọmọbọ̀tí tí ó sọ nínú fídíò yìí látàrí wípé wọn kò support múvì rẹ̀ yìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde sórí YouTube. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ bí arábìnrin yìí ṣe jáde láti wá fi ẹ̀hónú rẹ̀ hàn lórí nǹkan tí àwọn colleague rẹ̀ nínú industry tí wọ́n ṣe fún un. Ṣé ọ̀rọ̀ yìí kò wá lágbára bí ẹ̀yin èèyàn wa? Ọlọ́run mi, olújọ mímọ́, ó ti ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ṣí ọ yín.